Ayamase jẹ́ ọ̀kan gbòógì nínú oúnjẹ abínibí wa. Ẹ káàbọ̀, Alase Nimi. Kí ni mo mú wá fún yín lénìí? Ẹ ti gbọ́ orúkọ nǹkan tí mo dá. Ayamase, òun ni nǹkan àwọn èròjà tá dẹ̀ máa ń lò kò ṣe kí ni kò pọ̀ jù. Àwọn èròjà náà lélẹ̀ tí mo fẹ́ introduce yín sí. Green bell pepper tí à ń pè ní Tatashe green àti scotch bonnet pepper green tá à ń pè ní Rodo tí ò tí pọ̀n green ni. Ṣó ti yé yín, òun ni Ayamase. Green ni a máa fi ń ṣe Ayamase. Ẹlòmíì tó bá fẹ́ fi ṣọ̀mbọ̀ sí, green náà ni kó jẹ́. Èmi mi ò fẹ́ ṣọ̀mbọ̀ náà ni mo ṣe fi sí. Tó yẹ pé Tatashe àti Rodo nìkan ni mo fẹ́ lò. Tó bá dẹ̀ pé tomato náà ló fẹ́ lò ni, jẹ́ kó jẹ́ green torí Ayamase as known àwọn mímí à ń pè ní designerstew. Gbogbo nǹkan ló gbà mọ́ra. Àmọ́ èròjà ẹ̀ tó gbòógì òun ni mo kọ́kọ́ mẹ́nu báyìí, which is green peppers. Ṣó ti yé yín? So òun lélẹ̀ kò sí Ayamase láìsí àwọn àkọlùkọlùkọlù tó yẹ lọ ṣe máa ń pè ní designerstew. Anything ló máa wọnú ẹ̀, tó bá ṣe ń gbé ẹyọ kan kò máa any protein of your choice. Òun lélẹ̀ ṣàmùtí ní abọ́dí wà ń bẹ́ẹ̀, ṣàkí wà ń bẹ́ẹ̀, àti fọ́ ó ti mọ́ tónítóní. Of course pọ̀nmọ́ Ìjẹ̀bú ó wà ń bẹ́ẹ̀ because mo ti ẹ̀ gbọ́ pé wọ́n ní Ayamase originated from Ikenne ní Ogun State. So ṣó ti yé yín bẹ́ẹ̀ so pọ̀nmọ́ Ìjẹ̀bú lélẹ̀, epo wa lélẹ̀ àti gba epo yìí dáadáa. Kò ń ṣe epo tó máa ráyàn lẹ́nu. Tẹ́ bá ti ra epo ẹ gbà dáadáa. Kí ló tó ti subscribe? Ó yá tètè subscribe bẹ́ẹ̀ yẹn because you are glued already. So okay, àlùbọ́sà lélẹ̀ tí a máa fi sí. Àlùbọ́sà máa tún oró tó máa fi dùn dáadáa sí. Garlic and ginger lélẹ̀ just for more flavours. Then crayfish lélẹ̀ tàti lọ, edé white lílọ. Adùn ọbẹ̀ lélẹ̀, iyọ̀ lélẹ̀, irú lélẹ̀ of course a fẹ́ dín ata ní Ayamase o gbọ́dọ̀ kó irú ẹ̀ tó dùn sí. Thyme, curry, then red lélẹ̀ máa ní akíni mò ń fi Rodo red sí. It's just for tá bá dín Ayamase tán ẹ máa rí bó ṣe máa rí, so it's just for colours. That's it. Ẹ lè ṣe kẹ́ má fi Rodo eléyìí. Àmọ́ twist tí èmi Alase Nimi máa ń mú wá ẹ mọ̀ pé ẹ máa ń bá bẹ́ẹ̀ ní authentic ni torí ẹ̀ mo ṣe ní pé that Rodo will be for what? Toppings. Ní báyìí ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ lóní pẹrẹu. Kí ni màá kọ́kọ́ ṣe? A máa kọ́kọ́ bu ẹran wa léná. Lẹ́yìn yẹn màá season ẹ̀ garlic and ginger, ọ̀pọ̀lọpọ̀ onions, adùn ọbẹ̀ líle, ìsebẹ̀ líle ní wọ̀ntúnwọ̀nsì, curry díẹ̀ because Ayamase is actually a native food, so nígbà yẹn à ń lo curry time gbogbo ẹ̀ fẹ́ràn but ayé ti ṣe kínní twist tó máa fi jẹ́ kó tún lè tó máa enhance taste yín òun náà ni just little curry, then thyme. So nísìnyí mo ti fi thyme sí, so ẹ jẹ́ kí n yí pọ̀ dáadáa kó marinate dáadáa mọ́ra wọn. Ó máa ń dá kí gbogbo èlò kẹ́ yí pọ̀ mọ́ nǹkan tẹ́ bá ń ṣe ẹran so that kò ṣe pé máa gbé ẹyọ kan ìkan ò ní ní ìsebẹ̀ ìkan ò ní ní adùn ọbẹ̀. Tó ti yé yín báyìí. Òun lélẹ̀. So ọmọ wa add omi díẹ̀ mọ́ láti lè fi jẹ́ kó tètè bọ̀. So òun lélẹ̀ àti bí omi sí. You can now taste. Ó ti dà báyìí because ẹ fẹ́ jẹ́ kí adùn ọbẹ̀ kó lọ mú omi ẹran yín torí pé ẹ sì máa fi adùn ọbẹ̀ sí tí ata bá ṣe. Nígbà yẹn máa jẹ́ kí lè máa bọ̀ lọ ṣó ti yé yín. So ata yẹn máa ní àṣebà ṣe máa lò bá ìkọlà ṣe máa lò. Mo máa já eléyìí mo dẹ̀ máa slice ẹ̀. A máa kó àwọn seed díẹ̀
kúrò nínú ẹ̀ because tí seed yẹn bá ti pọ̀jù nínú tatashe especially tó bá tún jẹ́ green ó máa ìfẹ́ kó máa hard adùn sí ó máa jẹ́ kó máa korò ní so a máa ní láti ẹ máa rí bí mo ṣe máa ṣe sharp sharp báyìí but eléyìí àti já gbogbo ìdí rodo yẹn àti fọ́ ó ti mọ́ tónítóní ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ lóní pẹ̀rẹ̀wò mo dẹ̀ fẹ́ blend ẹ̀ ní ṣíṣá ni o kò kì í ṣe kò kúnná. so òun lélẹ̀ pàṣẹ ẹ ti rí inú ẹ̀ gbogbo àwọn ìdọ̀tí a máa kó kúrò mo mọ̀ọ́mọ̀ pílẹ̀ kí n má ṣe off camera ni so that ẹ rí pé kò ń ṣe pé ẹ̀kọ́ máa lọ bẹ́ẹ̀ yẹn mọ́ra wọn rárá o a máa kó gbogbo ìdọ̀tí inú ẹ̀ ẹ ti rí bí inú ẹ̀ ṣe dọ̀tí bá ti nù tán sìn àwa gé sí bíi ìgbà ibi torí a fẹ́ ṣàánú nínú blender a sì máa ṣàn o tó ti yẹn bá ṣe máa ṣe fún gbogbo ẹ̀ nìyẹn. àwọn tatashe green àti rodo green tí mo fi ràn yín lẹ́ǹkan yẹn ń la lọ lò so ìwọ tó any green tẹ́ bá ní ẹ ṣáà lò pọ̀ kẹ́ lọ pé pé mo ṣá ni ṣíṣá ni o ṣe ti rí báyìí ẹ má yẹn kó kúnná jù so ẹ jẹ́ ká wo ẹran wa ibi tí ó bá ìrìn àjò ayé ẹ̀ dé okay now ẹran yìí fine ó fine lójú ó jẹ́ kí n wo kò tí ì rọ̀ tó nǹkan tí mo fẹ́ kó sínsìn tí mo fi ṣe òun ni pọ̀nmọ́ pọ̀nmọ́ ò ní taste pọ̀nmọ́ náà kọ́ absorb àwọn mẹ́dẹ̀mẹ́dẹ̀ seasoning iyọ̀ ẹ ti yé yín àmọ́ wá fi sí so ẹ jẹ́ ká fún pọ̀nmọ́ wa àti ẹran wa ní like 5 minutes gbogbo ẹ̀ á ti ṣọ́kùtù wọ̀wọ̀ mọ́ra wọn ṣóyé tó bá ti ṣọ́kùtù wọ̀wọ̀ tán àwa gbé kúrò lórí iná then we move to the next stage. ní báyìí ẹ jẹ́ ká ṣí ẹran wa ká dàpọ̀ mọ́ sí ká wo bí tó ti bá ìrìn àjò ayé ẹ̀ dé ó bá dé dáadáa ó ṣọkútù wọ̀wọ̀ ṣẹ́ni wọ́n ti márì ara wọn ṣe ti rí mo fẹ́ má rí ẹnu òǹdílé so nísìn mo fẹ́ pa iná yẹn màá wá wa ẹran yìí màá wá gbé pot sórí ibi báyìí pot afẹ́ fi ṣe àyàmáṣe wa ó ti fẹ́ bẹ̀rẹ̀ gẹ́gẹ́. mo ti da ẹran mi mo dẹ̀ ti sieve ẹ ti rí omi ẹran wa rẹ̀ bóyá mọ́ tónítóní so a ti sieve mo ti rọra gbé pan mi sí kó heat up now epo wa tí mo sọ fún yín pa ti gbá lélẹ̀ ẹ̀rí kò ṣòróró epo yìí ni gbígbá epo tẹ́ bá mọ̀ pé fẹ́ fi ṣe ayámàṣe ẹ gbọ́dọ̀ take time yín kó gbá dáadáa fún about 1 hour 30 minutes so òun lélẹ̀ ata tẹ́ bá fẹ́ lò ayámàṣe máa ń nílò epo púpọ̀ because ó máa dín ní gbogbo ẹ̀ nǹkan tí mo fẹ́ ṣe báyìí sìn ni pé ó ti gbóná màá wá da onions sí báyìí
torí pé a ti bleach epo yìí ni wọ́n tó bá bleach epo ẹ̀ it's as good as ṣe Ayamase o tẹ̀tí rí àlùbọ́sà tí mo dà sí àlùbọ́sà ní flavour kan tó yẹ pé tẹ bá lò òun lélẹ̀ nǹkan tó dé tí mo fi gbé epo yìí síbẹ̀ ni pé tí bá da ata yẹn sí tí bá ṣe rí pé because Ayamase máa ń fa ata ó máa ń fa epo mu gan so tójú ẹ̀ bá ń wò ràkọ̀ràkọ̀ ẹ̀kọ́ ọ̀rọ̀ máa top epo yìí sí ni so epo yẹn kò ní ráyàn lẹ́nu reason tí a fi ń gba epo nìyẹn so that kò ní ráyàn lẹ́nu ó máa fún yín ní very nice taste ṣe ti rí báyìí pé torí pé epo yẹn ti gbá náà ni òun àti àlùbọ́sà yẹn wọ́n ti tètè peck ara wọn you know this my kitchen ilé ìdáná mi is seasoned with love so hence àwọn ọ̀rọ̀ love lẹ́wọ̀n máa gbọ́ nínú ilé ìdáná mi so ṣe ti rí bẹ́ẹ̀ yẹn pé àlùbọ́sà yẹn àti epo yẹn wọ́n ti peck wọ́n ti kiss wọ́n ti romance ara wọn sharp on a sharp level so you just stir àtẹ̀ká àlùbọ́sà yẹn jóná rárá at all ó tó máa wọlé next is my irú is a good flavour èmi like irú nú ata Ayamase wọ́n máa fi ń jẹ ìrẹsì white rice or father rice àwọn míì máa ń pe ata yìí ní ata ọ̀fadà I disagree total disagree Ayamase kì í ṣe ata ọ̀fadà Ayamase is àwọn òyìnbó fún ní designerstew obviously ingredients bó ṣe ń ṣe ó fẹ́ similar báyìí ẹ̀rọ mo máa gbọ́ aroma yẹn ẹ̀rí pé mo rọra ń stir ni irú yẹn àti onions yẹn fẹ́ kó marry ara wọn marry ni gbogbo ẹ̀ marry ni so bí mo yẹ sọ lọ Ayamase and Afada sauce they are not the same and I'm going to teach you ma kọ́ yín bóyá ń ṣe ọ̀fadà Ayamase àti ọ̀fadà ò kì í ṣe same thing o so ó ti ṣe kí ni ó ti wọnú ara wọn tó gẹ́lẹ́bẹ̀ yẹn tẹ̀tẹ̀ atata chop tẹ̀tẹ̀ rẹ̀ ọ̀nà máa wá dà sí báyìí. Please be gentle and be careful. Ẹ ṣe ní ìwọ̀ntúnwọ̀nsì ẹ jọ̀ọ́. Àní ṣìnà dá o. Oh wow. Ayamase máa ń dúdú lójú because of the ingredients. Èròjà ta fi ń pèlò ẹ̀ ló ń jẹ́ kó máa dúdú lójú. Ìyẹn ni Rodo Green, Tatashe green, tomato green, bawa green. Ẹnìkan ẹlòmíì máa wò pé ó wá di tomato sí rárá àtàyè máa ta gan yes Ayamase gbọ́dọ̀ ta ó máa ń ta so torí ẹ̀ lèmi ṣe wò pé òkè Tatashe ó máa kí ó máa sweetener ni wọ́n ń pè náà Rodo yẹn máa ta dáadáa yẹ́rìyẹ́rì tó gbọ́dọ̀ dùn mẹ́dẹ̀mẹ́dẹ̀ so òun lè lè báyìí. So bó ṣe wà yìí ẹ ti rójú ẹ̀ kò tí ì jiná tán gan ó ti ń fantabulous ó ti ń fanimorous Alase Nimi Show so nǹkan tí mo fẹ́ fi sínsìn ni crayfish sí gbogbo ẹ̀ náà láti marry ara wọn ni ìwọ̀nba náà ni wọ́n tún wọ̀n sí because pé wọ́n ń pè ní designer stew anything lè wọnú ẹ̀ èdè ni o akàn ni o ìgbín ni o and all that òun máa ń gba nǹkan mọ́ra dáadáa however wọ̀ntúnwọ̀nsì ni tẹ́ bá mọ̀ pé ẹ fẹ́ bọ gbogbo ẹ̀ pọ̀ ẹ fi adùn ọbẹ̀ àti ìsebẹ̀ ní ráńpẹ́ sí i ṣó ti yé yín so ẹ má sọ pé torí pé ó sọ pé designer stew you can have everything ẹ lè dá gbogbo nǹkan pọ̀ kẹ́ ẹ máa rí gbogbo ẹ̀ no so bẹ́ẹ̀ yẹn máa tún hà di little time just small for flavour àti curry díẹ̀ báyìí ó ti tán. Màá wá rọra gbé omi ẹran mi màá rọra omi ẹran tá bọ̀ lẹ́ǹkan màá rọra fi sí ẹ ní láti do gbogbo ẹ̀ tán just like that alright so ẹ jẹ́ kí n fún yín lóje kìíní the more tó bá ṣe pẹ́ lórí iná sí ló ṣe máa ń dùn sí it
taste better tó bá ṣe pẹ́ lórí iná. So ẹ má rush pé ó ti tító kò ì dín báyìí. Tẹ́ bá rí tó bá máa dín ẹ rí ìléfò epo yẹn tó ń ṣe ó chọkọchọkọ. So ẹ jẹ́ ká filẹ̀ ká padà wá in the next 10 to 15 minutes ká wo ibi tí ó bá ìrìn àjò ayé ẹ̀ dé máa clear bí n sí kàchíà. Alaka swese adumama deke yalimo ba yalimo atayo chokucho ẹ mọ̀ kí téèyàn bá ṣe nǹkan kéèyàn máa gbóríyìn fún rẹ̀ nǹkan tó gbóríyìn fún yes o àtàrí gọmìtì kí ló ṣẹlẹ̀ ẹ wò ó ti di ìléfò mo sọ fún yín pé ó máa léfò like epo yẹn ẹ ti rí epo you can practically see di pé epo yẹn ló ń ta bíọ́bíọ́bíọ́ mi ò lòróró mo sọ fún yín pé mo gbá epo dáadáa ni o so ẹ wò bọ́ yẹn márì ara wọn wọ́n márì ara wọn. Reason why I do not have the seasoning and the salt ni pé ẹ mọ̀ pé mo add omi ẹran sí àti pé mo ṣe máa wá da ẹran tá bọ̀ àti pọ̀nmọ́ yẹn máa wá dà sí kí yẹn náà kó ṣe kó márì ẹ̀ tó kó tún orí ẹ̀ gbogbo adùn ọbẹ̀ tó wà lára ẹran yẹn náà á tún wọnú ata yẹn dáadáa torí mi mo ṣe ẹran mi fúnra mi mo mọ quantity adùn ọbẹ̀ tí mo fi sí àti ìsebẹ̀ so mo lè fi ìsebẹ̀ díẹ̀ sí báyìí nísìnyí mo lè go ahead láti páàkì epo mi because epo yẹn náà ti tó mi. Ẹni mo ṣeré jù yes mo ṣeré jù. So ayámáṣe ni mo ti bọ ẹyin ó ti yé ẹyin so a máa kó sí báyìí. Oh la la oh la la. Tó bá ti rí ayámáṣe ẹ mọ̀ pé wọ́n máa ń fi ẹyin sí òun máa ń kọ́ wọ́n rìn pẹ̀lú ẹyin ó láìkí ẹ̀ ṣe rí báyìí so ẹ jẹ́ kẹ́ ẹyin yẹn kó mu tra dáadáa. ṣé wá rí lè ó ti wà ṣíṣàn dáadáa ó neat nǹkan tí mo fẹ́ ṣe lélẹ̀ mo máa gé sí méjì báyìí màá rẹ́ sí mẹ́rin. ṣẹ́tírí mo ti gé odò yẹn a máa wá ṣe báyìí just for colours it's just for colours nothing more kó dẹ̀ tún orí tiẹ̀ náà sí màá wá sílẹ̀ kó dín for some minutes like 3 minutes then ayámáṣe wa ó ti ready màá wá serve pẹ̀lú white rice mò ń bọ̀. Mo ní ijó wa tó bá dùn tó jáde síta I love good food man especially tó wáyé pé mi mo ṣe fúnra mi ṣe rí gbogbo procedure tí mo ń kọ́ yín àtàwọn twist dẹ̀ tẹ́ bá ń hà dẹ̀ mọ́ you can never go wrong yeah I mean it so now ó ti jiná àkọ́pá náà báyìí tẹ́ bá notice ẹ rí pé ẹ ti rí ìrẹsì mi ráìsì mi ṣìnkàfà mi tí mo ti dùn ló ti dùn dáadáa tí mo ti sè ẹ mọ̀ nǹkan tó dé tí mo lè fi jẹ ráìsì yẹn tó dẹ̀ tó dùn bẹ́ẹ̀ yẹn ẹ bá lọ sí China mi ẹ máa rí pé mo ti kọ́ yín bó ṣe ń ṣe white rice alone that you can eat tó yẹ pé ó dẹ̀ mọ̀ máa sẹ́ńgẹ́ mẹ́rin yẹn lọ lọ́nu rí kí ata gan tó dé bẹ́ẹ̀. All right Ayamase sauce wa. It is ready to be devoured. Only. Hey, si coco. Omo. This is the meal. Mama mo gbe yi. Mama kọ́ra wọn ni. Ẹ ti rí. Mama kọ́ra wọn ni. Ṣé ra jẹ́ káwọn, àwọn ẹran yín.
ẹ̀rọ adáìsẹ̀ sí kínkínní ẹni bá gbé báyìí. So ṣe rí báyìí pé mo sọ fún yín pé ojú ata Ayamase ó máa ń ṣe kí ni ó máa ń dúdú. That's it. Ayamase lele ó yàtọ̀ sí ata ọ̀fadà. Let's have a taste. Please come and join me. Ọbẹ̀ ló sẹ́ngẹ́mẹ́ngẹ́ lórí ìrẹsì. Oúnjẹ gbígbóná ni kò yé yín, ẹ jẹ́ ká fẹ́. Orin wo ni máa ń kọ? Alase Nimi má pa mí nà, má pa mí nà. Please, ẹ jọ̀ọ́ bí mo ṣe ní kẹ́ ṣe ní létò kẹ́ ṣe bẹ́ẹ̀ kẹ́ wá fún mi ní àbọ̀ bóyá mo right ni àbí mo wrong, and I can never be wrong. Kò yé yín bẹ́ẹ̀ yẹn. Alase Nimi ó dàbọ̀.